Àrẹ̀sà, Oníkòyí, Òǹpẹ̀tù, Ṣọ̀ún tàbí Alájàwà, èèyàn kan nínú ẹnikẹ́ni nínú wo ní àṣẹ láti lè sọ pé Ògbómọ̀ṣọ́ parapọ̀ àwọn dìsọ́ọ̀bù ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àlàáfíà Ògbómọ̀ṣọ́ unity làwọn fẹ́. No, tó bá bá ilé ìjà lénìí, tó bá tọ̀ ń jà lọ́la, tó bá tọ̀ ní kò ní sálàáfíà, ibi tí ò sí àlàáfíà ìgbéga ò síbẹ̀. Ọlọ́run lẹ̀ sí níbi rúdurùdu. Thank God, àwọn èèyàn nínú àwọn ọba, àwọn pásítọ̀ pọ̀ nínú wa tí wọ́n pera wọn ní pásítọ̀. Ẹ jẹ́ kí ìwà pásítọ̀ kó yọ nínú ìwà wa. Èmi Olúbọ̀ ìṣe pásítọ̀ o. Olúbọ̀ kì í ṣe pásítọ̀, bàbá tó bí mi ni pásítọ̀ àti ìyá mi o. Èmi ò ṣe pásítọ̀ o. Ṣùgbọ́n ìwà Jésù Kristi tó jẹ́ pásítọ̀, ẹ jẹ́ kó máa farahàn nínú ìwà wa. Ìyàwó mi ni pásítọ̀ o, èmi ò ṣe pásítọ̀ o. Ṣùgbọ́n ìfẹ́ ìwé mímọ́ sọ pé ìfẹ́ ni àkójá òfin. Ẹ jẹ́ á fi ìfẹ́ bára lò. Àti Wọ́tó, àti Ṣọ̀ún, àti Olúgbọ́n, àti Àrẹ̀sà, àti Òǹpẹ̀tù, àti Oníkòyí, àti Alájàwà. Tẹ́ ẹ bá fẹ́ kí Ògbómọ̀ṣọ́ lọ síwájú, èèyàn kan ò ń jọ wá dé. Gbogbo wa gbọ́dọ̀ jọ ṣe papọ̀ ní. Mo ṣàmọ̀ pé àwọn tó jẹ́ pásítọ̀ láàrin wa wọ́n ti kà nínú Bíbélì tí ìwé mímọ́ sọ pé come let us reason together. Ẹ máa jẹ́ àjọṣe àṣepọ̀. Ó ṣe àṣepọ̀ ẹgbẹ́ kí n jókòó sínú yàrá mi kí n sọ bóyá Òǹpẹ̀tù mo fún ẹ ní matthew order secretary ní aṣọ gbogbo máa bọ̀ wá bá mi bì láíláí kò dáa. Kò tọ̀nà sí ọba. Ó rẹ́ni àti ṣepọ̀ pẹ̀lú everybody. Mi ò ní anything against anybody, ṣùgbọ́n mo fẹ́ kí nǹkan lọ bó ṣe kó lọ. Nínú àwọn aráàlú dùn. Òǹpẹ̀tù ọ̀rẹ́ mi ni. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Akí gbogbo wa pé a kú ojúmọ́. Ọlọ́run ọba aláàánú ló ṣe àmọ̀nà gbogbo wa jẹ́ àti mọ́ Ọlọ́run ní Jésù sọ̀rọ̀. Tọ́ gbogbo àwa tí a bá wà ní orí ẹ̀rọ ayélujára lọ́lọ́kan òjọ̀kan, a rí wípé ní àná òun ni ọba Olúgbọ́n tí ń sọ̀rọ̀ lórí bí bàbá wa Ṣọ̀ún ṣe yọ bí wọ́n ṣe tú ilé ká, ilé òun náà tú ká, àwọn ìgbìmọ̀ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé òní wọ́n tú ká, tó ń sọ pé ọba kan ò láṣẹ láti lè tú Ògbómọ̀ṣọ́ parapọ̀ ká, bí gbogbo àwọn làwọn jọ lẹ́nu bẹ́ẹ̀ àlàáfíà Ògbómọ̀ṣọ́ lòun wá. Tí o bá bílẹ̀ jà, tó o bá tọ̀hún jà, báwo lè ṣe ìdàgbàsókè sí fẹ́ wà ń lù. Ìbéèrè mi ní orí agbègbà àti bí ìbáyìí ni pé kí ni ìdàgbàsókè tí ọba Francis ti mú wá? Kí ni ọ̀nà wo ló fi wá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́? Àmọ́ inú àwọn Àmọ̀tẹ́kùn àǹkò inú wọn ń dùn látàrí pé ibi tí ó fi sí, nítorí pé ń takò ọba. Gbogbo wọn ń sọ̀rọ̀ bí ó lè sọ̀rọ̀ náà, Olúgbọ́n ní right àti lè sọ̀rọ̀, ó wà lára àwọn stakeholder, ó wà lára àwọn patron nǹkan gbogbo eléyìí. Àmọ́ tó ṣe ní láàánú jù ni pé ó ṣe tún jẹ́ àwa mùsùlùmí, torí àárín àwọn executive parapọ̀ tán láwọn tó yanra wọn. Ọdún wo, ìgbà wo ni wọ́n ti fi mùsùlùmí jẹ pírẹsidẹ́ǹtì parapọ̀ àgbáyé rí? Home branch náà sábà máa ń jẹ, home branch ni wọ́n sábà máa ń jẹ alága wọn tí ó jẹ́ mùsùlùmí, wọ́n fi christian ṣe ti parapọ̀. Ó ṣe wá jẹ́ gbà tí rúkèrúdò wà, òun ni wọ́n lọ mú mùsùlùmí tí wọ́n fi jẹ
adelé ààrẹ parapọ̀ àgbáyé nígbà tí Justice Adéníran tí wọ́n papòdà nígbà tí rúkèrúdò wà, tó túmọ̀ sí pé wọ́n tún fẹ́ ẹ̀yin mùsùlùmí náà tó fẹ́ tì kẹ́ tún lọ kọrí sọ́ba, kẹ́ tún lọ mọ́ takọba, kẹ́ mọ́ sọ pọ́bù láṣẹ àti ṣe kínní kan, ẹ̀ wá ń wá sympathy káàkiri ló jẹ́ lọ sọ́dọ̀ Olúgbọ́n. ẹ jẹ́ á ronú fa àwọn mùsùlùmí, ẹ jẹ́ á ronú. Mo sì sọ fún bàbá yìí pé kó bẹ̀rù fìtínà, kó bẹ̀rù wàhálà, ó mọ̀ jẹ́ pé orí àwa mùsùlùmí náà tó fi máa fá gbogbo ọ̀rọ̀ tó tún wà lẹ́yìn. Ọ̀rọ̀ gbogbo èsè sìn lẹ́yìn lórí afọ́kèémù. Gbélé bá dédé àmù tó ṣe àmọ́ta ìkéèmù tá a máa fi ń momi rà lágbájá ló fọ̀, lágbájá ló fọ̀. Wọ́n àṣẹ ẹlòmíì pariwo. Ṣé kò sí kìrìsìtẹ́nì ń bẹ̀rẹ̀ àwọn ṣe yẹ tí wọ́n tẹ́rí sí pé àwọn làwọn ń ṣe pírẹ́sídẹ́ǹtì ìntẹ́rìmù láàrin ara yín tẹ̀yàn. Ẹ dákun torí Ọlọ́run, àwọn mùsùlùmí ẹ jẹ́ á ronú pìwàdà. Níbi ọ̀tẹ̀ náà ti máa ń rí wájú ọ̀tẹ̀ kí ló dé etí jẹ́ ní Alhaji Abdulrahim Adétáyọ̀ Yusuf ohun tí wọ́n fi ṣe adelé ààrẹ wọn tí wọ́n láwọn yàn láàrin ara wọn mùsùlùmí ni, kò sí kìrìsìtẹ́nì níbẹ̀ tó lè spearhead ẹ̀. Kan á mọ̀ rí káwọn chọ́ọ̀chì wọn máa pè lọ́tún lósì pé ṣé wọ́n ló gbarúṣẹ́ yìí, bọ̀ àwa ò ríra wa pé ẹnu wa ò kára wa, kó wá ló fẹ́ hàn, kó wá ló fẹ́ yọjú, gbogbo ala fẹ́ lead by tulas. Ẹni Ọlọ́run bá sì kọ́ ọmọ àfi kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú títún trend ní social media òun nìyẹn. Ọlọ́run bá alẹ́ kí ọlá kó ṣàánú wa, Ọlọ́run bá fi ọba láyà balẹ̀, gbogbo àwọn olùdíje ọba Ọlọ́run dákun bá dojú wọn bolẹ̀, bẹ́ẹ̀ àwọn olùdíje tiwa náà Ọlọ́run bá dojú wọn bolẹ̀. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Mo kí Ọlọ́run fi fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kí Ọlọ́run bá kọ́mọ́sá ìgbà ọpẹ́ wa, kí Ọlọ́run bá kọ́mọ́sá ìgbà yìí wa. Mo lérò wípé ẹ gbádùn ọ̀rọ̀ tí àwọn ọ̀rọ̀ tó ti síwájú àti díẹ̀ nínú ọ̀rọ̀ tí Olúgbọ́n tí wọ́n sọ àti èyí tí ọ̀kan nínú àwọn brọ́dà Kamaldeen tí wọ́n try láti pé kí wọ́n ta wọ́n jí lórí ọ̀rọ̀ tí wọ́n sọ. So èyí ló bí tí èmi náà fi fẹ́ sọ tèmi tán, sọ wípé àìsí ń bẹ ní àìdáhùn sí. Ó ṣe ní láàánú wípé ó yẹ ẹni gbogbo kó dín wa rú, gẹ́gẹ́ bí ẹ̀yin bàbá wa ti ṣe mọ̀ wí. But mo rò pé ó gba ẹnu àtọ́lé láti lè sọ pé àròyìn yìí ó sì wọ́n púpọ̀ jù. Ìtàn bá lọ tán yìí sí ó tún tútọ́ ní ìtọ̀ sílé, wọ́n tún padà tún tu aṣọ yẹn náà wo ni, ó sì di dandan kí wọ́n pa àwọ̀ aṣọ dà kọ́mọ́dà bí ẹni wípé aṣọ sámọ lójú. Táyọ̀ wá rí náà rí aṣọ yẹn mọ́ tí ó dàbẹ̀ ní pé kìsà ló ń lè. Gẹ́gẹ́ bí àwọn àlàyé díẹ̀ tẹ́gbọ́ tí àwọn èèyàn sọ, èyí mú mi ṣe àwọn ìwádìí kékeré lórí Olúgbọ́n tó wà ní ìsinyìí, bóyá ẹ̀tọ́ ni fún wọn àbẹ́tọ̀ kọ́. Nínú ìbéèrè tí mo ṣe, mo bá pàdé wípé Akínbọ́lá ló ń claim ọmọ ìyá tó ẹni tó bí ìyá ẹ̀ ń lọ ọmọ Akínbọ́lá, ìyá tó sì bí ti lọ rèé lọ́kọ níbòmí kan tó bí ìyá rẹ̀, tó bí ìyá rẹ̀ ó ti lọ́kọ níbòmí kan tó bí ìyá rẹ̀. Ìyá títí yẹ gangan ó ti lọ rèé lọ́kọ níbòmí kó tó rí pé ó wá di wípé wọ́n wá bí òun gan náà, torí pé directly or indirectly kì í ṣe ọmọ inú ilé Akínbọ́lá gẹ́gẹ́ bí ọmọ ọkọ, wípé lọ́mọ ọkùnrin tó lè jẹ ọba. Kò yà mí lẹ́nu torí pé there was a time tí
a gbọ́ tí àwọn kan even lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láwọn cases kan tí ó jáde ní Ògbómọ̀ṣọ́ níbí tí a rí pé àwọn kan wọ́n pe ìdílé Ṣọ̀ún lẹ́jọ́ wípé àwọn fẹ́ báwọn ti ṣe tí ó fi já sí wípé ọmọ obìnrin yóò máa jọba ní ìlú Ògbómọ̀ṣọ́. So mo fẹ́ lérò wípé gbogbo wa náà la padà mọ ibi tí ọ̀rọ̀ ẹjọ́ náà tó padà já sí. So mo fọ́lù ẹjọ́ yẹn díẹ̀ kó tó di pé wọ́n gbé àwọn ẹjọ́ tí èmi náà ní táìmì lọ sí Ìbàdàn nígbà tó fi wà ní Ògbómọ̀ṣọ́. But ibi táwọn lọ ní ìsìn ni pé ǹjẹ́ gbogbo nǹkan tí Olúgbọ́n ń ṣe yìí ṣé kò gba ojú tí ṣé kò tún dèèyàn lè dọwọ́ bojú lópin ìgbà tẹ́dá bá ti ń fẹ́ kí wọ́n tẹríba fóun káwọn kan mọ wà lábẹ́ òun kọ́ ọmọ sọ pé òun ń ṣe ọlá lé wọn lórí. Ó yẹ kọ́ lè rí mọ̀ wípé ẹnìkan tún bẹ títún sọlá lóun náà lórí o kódà nínú èèyàn kámọ̀ wùlẹ̀ tí sọpọ́ lọ́hùn. Nígbà tó wà ní ẹforíjì mi ẹ̀yìn tẹ́jọ́ mọ́ gbọ́n mi ò fojú kéré ìlú yín mi ò sì fojú kéré agbègbè yín. Nígbà tí Olúgbọ́n ti ń kọ̀ǹtró ìlú pérése báyìí tó ju irú gbọ́n lọ tó ń wu irú wà tó ń wù yìí tí ń gbé àwọn èèyàn tí ń tì wọ́n mọ́lé kálẹ̀ káàkiri lórí ilẹ̀ bàbá wọn. Tó bá wá jẹ́ pé òun ló bá wá jẹ́ Imperial Majesty Ògbómọ̀ṣọ́ ńkọ́ tí igbá náà wà lábẹ́ Ògbómọ̀ṣọ́ bó tilẹ̀ jẹ́ wípé òun gangan fúnra ara rẹ̀ ti indict ara rẹ̀ ó ní òun ò kí ń ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ ó sọ bí tóun ti wá ìní ó fà á tí ó fi jẹ́ wípé àti lè kọjá ààyè rẹ̀ àbí àti lè ṣe nǹkan ẹ máa fojú wọlé dáadáa ẹ rí pé gbogbo àwọn tán máa dá wàhálà alẹ̀ ní gbogbo ibikíbi yóò tẹ́ bá wà ẹ máa bá wọn pàdé ẹ máa rí pé gẹ́gẹ́ bíi pé kò sí nǹkan míì ju wípé ọmọ àlè tó gba okùn òun ni wọ́n lọ́pọ̀lọpọ̀ tẹ́rí tán máa ṣe nǹkan tán máa ṣe yẹn ọmọ àlè gidi tó gba okùn ni wọ́n. Nígbà tí ilé baba tí wọ́n bá wà nílẹ̀ tí wọ́n lè lọ kílèmù rẹ̀ wọ́n tí wọ́n ta lé baba wọn nù tí wọ́n gbàgbé orírù wọn tó yẹ pé ó ti di nǹkan míì tí wọ́n wá lé àwọn baba torí pé Ọlọ́run ṣe ọlá fún wọn tí wọ́n pa wọn tí wọ́n bá níbẹ̀ tí wọ́n fi ọlá wọn tí wọ́n fi tẹ̀ wọ́n mọ́lẹ̀ tí wọ́n fi wá gba ipò nú ilé wọn láti pé kọ́mọ ìjọba lé wọn lórí. Ìyẹn òjò ti kàn wá torí pé wọ́n ń fà lọ́wọ́ tí wọn ò tí ì mọ ibi tí ó já sí ní kóòtù. Yàtọ̀ sẹ́jọ́ èyí tẹ́ ti ṣe tẹ́ ti kóra wọn káàkiri pé ṣé kóòtù ní right láti dá sọ́rọ̀ àbí kò ní lẹ́jọ́ right láti dá sí tí wọ́n ṣe fódìdí ọdún 8 kí kóòtù tó sọ pé ọ̀rọ̀ yìí ọ̀kan ti wà ní kóòtù àwọn ò ní agbára àwọn ò lẹ́mìí sí láti pé káwọn dá sílé nígbà tó ipò kan ti wà níbẹ̀. Kò sẹ́ni tó indict anybody wípé bóyá kóòtù ni òṣèlú ẹjọ́ ni kò síbi tí ò lè fi sí bá ti ṣe ń lọ. But báyìí ò kò ti ṣe rí kò wá mí wípé tírú báyẹn bá ti wá dé kí èèyàn wá wò sòsòsòsò kó wá jẹ́ pé kó tiẹ̀ mọ́ wàá hùwà ẹni tó ní àgbà tó láṣọ àgbà nílé tó gbé kọ́ bí ìgbà tí èèyàn bá láṣọ àgbà lórí ìkọ́ pàápàá ni. Kí ló kan Olúgbọ́n láti máa dá sọ̀rọ̀ parapọ̀ àbí most especially láti máa sọ wípé kábíyèsí ọmọ ìlú tó àbí kọ̀mọ̀ ló ṣe bó ti ṣe níjọ́sí nìyẹn tó dá sí ọ̀rọ̀ ó ṣe ìmámù tó bẹ̀rẹ̀ sí mọ yàkàyàkà kábíyèsí tó ń pe ìmámù ní ọmọ òun àwọn àfa àwọn kíní kankan a lè sọ Ògbómọ̀ṣọ́ àrígbùngbùn Ògbómọ̀ṣọ́ wọ́n bu igbọ́n ní Yunusa tẹ́ bá ní ká gba ìlú ká jó ká fi dúpẹ́ ká fi bá yín ṣe ayẹyẹ wípé ẹ ti mú Yunusa sọ́dọ̀ a ṣetán láti ṣe àwọn agán ṣetán láti kúrò níbi táwa ká wálé ká wá dáná láti bá yín yọ̀ wípé ẹ ti yan ìmámù tí ò sírú rẹ̀ lórí èpẹ̀ mọ́ lọ́dọ̀ yín. Ó ṣe jẹ́ wípé kì í fẹ́ kúrò nídìí ọ̀tẹ̀
mo ń compile kíní kan jọ sometimes ago but pressure tó wà lórí ìlú Ògbómọ̀ṣọ́ mi ò ní fẹ́ kí n escalate ẹ̀ kó jẹ́ pé how to man hit politics tó wà nílẹ̀. I remain focused lórí àwọn ọ̀rọ̀ tí mo ń sọ̀rọ̀ ọba. ọ̀rọ̀ ti Ògbómọ̀ṣọ́ ní ojú kó jẹ́ pé àwọn project mi tó yẹ pé àwa náà bá ṣe kéré mọ̀ yìí ta ní àwọn plans wa kalẹ̀ fún ìlú Ògbómọ̀ṣọ́ lórí pé a ò ní owó o but idea ta ní a ní láti pé ká sell it out fáwọn tí wọ́n wà kún wa lọ́wọ́ láti pé kí ìlú Ògbómọ̀ṣọ́ kó gbòòrò. ó di dandan ká sáré rẹ̀. Arẹ́bẹ̀ ló ti gbìyànjú kọ́mpìnì èso wọn tẹ́jú ń ṣe èso tó yẹ pé ẹgbọ́n táwọn ṣé àwọn kan lé l'Ògbómọ̀ṣọ́ mọ́ ni àbí níbòmíì ni wọn ti mọ̀ kan láti pé ká máa gbé lọ ká máa ta kálẹ̀ káàkiri. kí ló mú lé iṣẹ́ yẹn flop tí ò fi sí mọ́ àbí tá máa tẹ̀ ń produce wọ́n produce to the standard nǹkan tó lè tó Ògbómọ̀ṣọ́ débi pé àwọn kò tẹ̀ fi wá mọ́ wá láti máa rà tó fi jẹ́ pé ọrọ̀ ajé náà yóò tún bẹ̀rẹ̀ sí máa fi wọ̀lú àwọn kan náà wọ́n sá lórí máa ṣiṣẹ́ ilé iṣẹ́ náà. Aláta gbìyànjú tiẹ̀ Aláta gbìyànjú ẹ wá dúró nǹkan tí Aláta ṣe sílùú Ògbómọ̀ṣọ́ kò mọ bẹ́ẹ̀ ipa wo la rí láti pé kó lè bá develop ipa wo la rí ṣe nínú wa bá ṣe la wà l'Ògbómọ̀ṣọ́ pàtàkì jùlọ mò ń sọ̀rọ̀ ọba parapọ̀ Onígbìndé wa dálé adìẹ kalẹ̀ agric èmi ti ṣe pẹ̀lú olórí Ìgbìndé rí nígbà tí mo wà ní Jos. Nigeria Associated Best Food ló ń tọ́ lò fún company wọn nígbà náà. Mo rí ipa tí wọ́n kó nípa àti wá dá ilé adìẹ àtàwọn ẹyin kalẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ṣé a ò kí ń jáde ẹni àbá ò kí ń jẹ ẹyin encouragement wo ló wà fún wọn nílùú Ògbómọ̀ṣọ́. Ìyànà ọ̀tọ̀ ní ká pé èèyàn wá dálé iṣẹ́ lẹ̀ láti pé kí àwọn ìlú kan kún lọ́wọ́ tàbí àwọn aṣíwájú ìlú láti kún wọn lọ́wọ́ nǹkan kan ni kí láǹfààní parapọ̀ tí iléeṣẹ́ ìhùn kò fi rí bá ti ṣe fẹ́ mọ́ tàbí possibly tó yẹ pé kò tiẹ̀ sí ńlẹ̀. Arẹ́bẹ̀ lò náà ní ilé adìẹ níbo ló padà já sí ó wá já sí pé iléeṣẹ́ mẹ́ta gédégbé l'Ògbómọ̀ṣọ́ nínú ìsìn l'Ògbómọ̀ṣọ́ níléeṣẹ́ mẹ́ta t'Ògbómọ̀ṣọ́ nílẹ̀ f'Ògbómọ̀ṣọ́ nínú ìsìn kìí ṣe iléeṣẹ́ kankan tó ṣe pé ọmọ ẹni tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ ó lè bẹ lọ́hùn wípé kọ́mọ òun kó dé bá òun lórí ẹ̀ tó lè tọrọ kọ́mọ òun kó dé bá òun lórí ẹ̀. Iléeṣẹ́ àkọ́kọ́ ìní àjọyọ̀ látijọ́ Jímọ̀ díjọ́ Sunday tá a mọ̀ ti ọ̀pọ̀lọpọ̀ títì pa fáwọn pàtí ní ṣíṣe tá a mọ̀ tàbí bí pàtí bọ́ sí pàtí mi tá a lọ mọ̀ pàdé àwọn tó wá látẹ̀yìn odi láti wá wálé láti pé wọ́n á ṣe nǹkan kan. Kí lẹ̀yin parapọ̀ ṣe sí láti pé kí iléeṣẹ́ kọ́ wọ̀lú torí pé ọwọ́ tó bá dilẹ̀ ilé-ìṣú yálò company ò lè wà l'Ògbómọ̀ṣọ́ kélé yọ wà kẹ́ni tó lọ morning shift àbá afternoon shift kọ́ wà kí wọ́n máa fi jọ́ mẹ́ta kí wọ́n máa fi ṣe patí l'Ògbómọ̀ṣọ́ kí àwọn èèyàn kan máa busy pẹ̀lú iṣẹ́ wọn kò lè wáyé bẹ́ẹ̀ àfi tí ó bá jẹ́ bí ọjọ́ ìsinmi bí irú nǹkan tí máa ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. Kí ni parapọ̀ ṣe láti gbogbo bí yóò tí wọ́n bá wà kí ni wọ́n ṣe láti pé torí ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. Arẹ́bẹ̀ ló nílé adìẹ náà níbo ló padà já sí wọ́n láwọn ọmọ àwọn ilé òun ló kún wọn lọ́wọ́ tán bá àwọn ọmọ ẹgbẹ́ ẹ má jẹ́ kékeré ní òkú ẹ má jẹ́ kó bàjẹ́ látìgbà tó ti wà tán fi wà láyé tó fi ń lọ torí pé kí kọ́mpìnì kó tó flọ́ ibìkan ní ògbé ti bẹ̀rẹ̀ àwọn kò ti máa rí nígbà tí wọ́n wá ń rí àwọn expatriates wo ni wọ́n ní nínú parapọ̀ láti máa advice wọn láti lè máa wo bóò ní ilé iṣẹ́ wọn yẹn ti ṣe ń lọ sí láti lè kún wọn lọ́wọ́. Wọ́n ṣe níṣe kọ̀ọ̀kan wọn
bẹ̀rẹ̀ látòrí àwọn tó wà lẹ́yìn odi tó fi dá àwọn tó wà nínú ilé. Àwọn tó wà nínú ilé ọ̀fẹ́ṣẹ́ mi ṣe mọ́ ju ilé iṣẹ́ àkọ́kọ́ tí mo dákọ́ fún yín láti máa lọ bí pátì kan sí kejì. Ilé iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tó tún wá wà l'Ógbómọ̀ṣọ́ ní cooperative tí wọ́n ti ń yá wọn lówó. Ó ti gba aṣọ lárùn ọ̀pọ̀lọpọ̀, ó ti gba àyè ibùgbé lọ́dọ̀ ẹlòmíì. Nígbà tó yẹ pé wọ́n fún ní owó, kò sí gáìdì níbẹ̀, kò sẹ́ni tó kún lọ́wọ́. Báyìí lè yẹn ti ń ṣe, kò sí orientation, kò sí nǹkan kan ságbowó. Nígbà tó bá gba owó tó bá sáré lọ rí fira machine, nígbà tó bá fẹ́ sanwó yẹn padà, yóò padà lọ rí ta machine yẹn lọ́pọ̀. Àwọn à ń fi owó èlé à ń fi ń sayọ̀. A ò wá rí invest sí nǹkan kankan tó dáa nílùú. Kí ni Parapọ̀ ṣe nípa ẹ̀? Láti fáwọn èèyàn ní enlightenment. Ẹ lọ sí ọ̀pọ̀lọpọ̀ ìlú ní ìsìnlẹ̀ Yorùbá ní ìsìn, anything cooperative kò fẹ́ fi gbogbo ara kó fi máa exist mọ́. Empowerment bẹ́ẹ̀ lóríṣiríṣi tán empower àwọn èèyàn. Ẹ wo nǹkan tó fi Lápò ṣe, ẹ wá dúró ilé tí Lápò ti tú, ẹ wá dúró àwọn èèyàn tí Lápò tó ti fi wọ́n ṣẹ̀sín. Kí lẹ gbé wá láti pa àwọn ará Ògbómọ̀ṣọ́ lè ṣe tí wọn fi ní tọrùn bọnú kán mọ́ jẹ gbèsè, kán mọ́ lórí mọ́ gba owó èlé? Ilé iṣẹ́ wo lẹ gbé wọ̀lú lẹ wá fi kún kábíyèsí lọ́wọ́ tán fi jáde láyé? Báwo lẹ ṣe tẹ́ fi tún àárín kábíyèsí àti bàbá Ọlágbénró, bó lẹ ti ṣe? Àtàwọn tó ti kú nínú àwọn tó wà ní Parapọ̀ àtàwọn tó tún wà láyé báyìí tó ń bàlú jẹ́. Báwo lẹ ṣe láti tún àárín kábíyèsí àti Parapọ̀ sí ló jẹ́ pé láàrin kábíyèsí àti Ọlágbénró ṣe tán fi jáde láyé? Kí láǹfààní Parapọ̀? Ní ahọ́n ọ̀rọ̀ kí ni Parapọ̀ jẹ́? Kí ni wọ́n ṣe? Bẹ́ẹ̀ lọ láàmú dárúkọ nínú àwọn èèyàn ńláńlá tájá àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí Ọlọ́run bùkún wọn, tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ tẹ́ ń rí l'Ékòó, tẹ́ ń rí l'Àbújá, tẹ́ ń rí ní kíní, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ́mọ Ògbómọ̀ṣọ́ níṣẹ́ ẹ̀ níbẹ̀. Kí ló take wọn tán bá unite láàrin wọn pẹ̀lú owó wọn náà tán bá wá gbé síbẹ̀ pé nǹkan tí ó bá wá ṣẹlẹ̀ níbẹ̀ ni pé ẹ jẹ́ owó mi wà níbí, bí turnover bí ó ṣe mọ wá ní tí wọ́n ní àwọn expatriate láàrin rẹ̀. Àìnírú rẹ̀ ló ń jẹ́ kán máa lọ rèé fẹni tí ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ tán ní kọ́lọ̀ rí máa ṣe iṣẹ́ amójútọ́rọ̀ owó, that is finance, accountant. Èébú kọ́ ni fídíò rẹ̀ wà tó ẹgbẹ́ níjọ́ tán ń give report tí ọ̀kan nínú àwọn bàbá wa fi sọ pé ẹ ò ṣe dá o, kí ni yóò máa dójú tì wá káàkiri níbi tí a bá wà láti pé ká pé kílómítà fífi good hands àwọn tó mọ̀ nípa kíní nǹkan pé ká tàrí wọn síwájú. Nígbà tá a ti bọ́ sí ayé íńtánẹ́ẹ̀tì báyìí, gbogbo ibi tí ọmọ Ògbómọ̀ṣọ́ bá wà mọ́ fọwọ́ sọ̀yà pé yes nítòótọ́ ìlú wa tóbi. A ò rẹ́ni tá a lè fi compete pẹ̀lú pé kódà ju lágbájá lọ àbájọ alẹ́kẹ̀lẹ́ mọ̀ jiyàn láàrin ara wa. Ó íńtánẹ́ẹ̀tì jáde ní ìsìn, a padà wá rí pé ní gbogbo Nàìjíríà Ògbómọ̀ṣọ́ ni nọ́mbà 2. Ògbómọ̀ṣọ́ ti jẹ́ nọ́mbà 2 yẹn náà, wọ́n sì tún nípa tán kó fún nọ́mbà 1 tí ń ṣe Ìbàdàn. Ó nípa tí wọ́n kó. Ẹ tún lọ béèrè ìtàn Ìbàdàn láwọn tán ti jẹ ọba sẹ́yìn ní Ìbàdàn tí mi ò bá ní ṣì, wọ́n ti lé ní 6, wọ́n lè ti wọ 8, but wọ́n ti lé ní 6 láàrin 7 sí 8 tó jẹ́ pé àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni wípé jagunjagun ni wọ́n, we are warriors. Àwọn alágbára ní sì máa joyè ọba nìbàdàn, wọ́n sì máa tó ní kí sí wọ́n sọ pé ìdílé báyìí bí wọ́n ṣe jagun tó àti bágbára wọn ṣe rí ńgbà náà ṣe ń tó. Ọ̀tún ọba, ìkejì ọba, ìkẹta ọba, ìkẹrin ọba, kíní kẹkarùn bẹ́ẹ̀ ní fi máa jẹ́ pé tán bá fẹ́ jọba kò ní ìdí pẹ́ ń dara yín láàmú tọ́ba kan bá ti wàjà ní ìsìn ẹ ti mẹni tí ó gùn. Àwọn alágbára náà sì ni wọ́n lò. A dúpẹ́ fọ́lọ́run wípé àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n ti ṣọlá nílùú Ìbàdàn gẹ́gẹ́ bí ọba, wípé warriors ni wá. History ò deny rẹ̀ pàápàá nípa àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ṣe.
kí ló dé tó yẹ pé àwọn parapọ̀ wá mọ wo very good record sí ìta ní láti pé kán fi mọ sọ pé ẹ jẹ́ ká jọ para wa pọ̀ ní tòótọ́ ká lè bá a jẹ́ kí ìlú wa kó lè bá a gbòòrò. Ibrahim Taiwo mo mọ̀ pé ọ̀kan nínú ọmọ Ògbómọ̀ṣọ́ kan bẹ̀rẹ̀ tó yẹ pé mi pẹ̀lú ẹjọ́ sọ̀rọ̀ ńgbà kan onítọ̀hún nínú àwọn ṣọ́ọ̀bù kan tí mo develop tó yẹ pé ni mo fi ibẹ̀ mo fi kọ́kọ́ fi mo wọ́n wà nínú àwọn tí mo lò fún ọ́fíìsì mi tí mo develop àwọn onítọ̀hún mo fún ní ààyè níbẹ̀ tí mo tó rent ọ̀dọ̀ mi tó yẹ pé ó fi ṣe printing press tó jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́. Ilé yìí ló jẹ́ pé mo ti gbàgbé orúkọ lẹ́yìn láti pé kí n dákọ̀ rẹ̀ but brother rẹ̀ ní custom tí wọ́n wá tìbí sí tí wọ́n ní wọ́n pa ni wọ́n pa ni lórí pé wọ́n wá àwọn tó wá seize rice l'Ógbómọ̀ṣọ́ wá seize rice l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n lọ tí wọ́n gbúrò rẹ̀ mọ́ ó ti wá kú ni kò kú ni I think mi ò kàn mọ́ but brother rẹ̀ ni blood brother rẹ̀ ni ẹ̀jẹ̀ rẹ̀ ni a sì jọ wà papọ̀ nígbà náà níbi tí mo fi rẹ́ǹtì fún wọn nígbà náà torí he happens to be my own tenant torí ní ọdún tí màá fi lò ń gbà náà láàrin àwọn ọdún tí mo fi ń lò yẹn náà fi wà ní under payment sínú ọ́fíìsì mi àjọmọ sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ gan lọ́jọ́ tẹ́mi pẹ̀lú rẹ̀ jọ ń sọ̀rọ̀ Ibrahim Taiwo ọkàn rẹ̀ bàjẹ́ nígbà tí mo sọ pé tó bá délé lọ sórí tẹ́ kọ́ lọ rí owó bí tán sin Ibrahim Taiwo sí òun gan fúnra ara rẹ̀ press secretary ní fún Ajímọ̀bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Mr. Bọ́lájí press secretary ní fún Ajímọ̀bí nígbà náà ẹ béèrè pé sí wọ́n mọ̀ mí àbí wọ́n mọ̀ mí tẹnukọ́ ọ̀pọ̀lọpọ̀ tí mo ti sọ yìí ó ti hàn káàkiri pé torí ẹni tí ó hàn gidigbe tó hàn láyé ni ẹbílẹ̀rì lọ́ba nùkà tuntun mú mi sọ ò no ẹ béèrè ìgbà mo fi sọ fún wọn nígbà náà he was shocked ọkàn wọn bàjẹ́ láti pé táwọn bá débẹ̀ àwọn ọ̀sẹ̀ tó lọ rí wọn lọ ya fọ́tò obìnrin láti pé kílódé tó fi lè mọ clean orí tẹ a hero. Àwọn kan sọ pé kí ni nǹkan tó ṣe s'Ógbómọ̀ṣọ́ bí ọba ṣe s'Ógbómọ̀ṣọ́ sáwọ Ògbómọ̀ṣọ́ gan náà wọn lọmọ tó bá ṣípá níyà rẹ̀ gbé pẹ̀ sáwọ àtàwà l'Ógbómọ̀ṣọ́ sá ṣípá. Parapọ̀ àgbáyé ti branch tó jẹ́ t'Ògbómọ̀ṣọ́ ẹgbẹ́ kan gbéwé jáde kan make account pé nígbà tán ti ń bá a bọ̀ ní táwọn fowó ṣe ní àbí gọ́tà àbì kan ládùúgbò òbí kan ní làwọn lọ́ọ̀rẹ́ fi owó kó torí pé táwọn ò bá kó gọ́tà yẹn tójò bá ti rọ̀ àgbàrá òjò ó wo ilé àwọn èèyàn tó wà ládùúgbò yìí. Mélòó nínú parapọ̀ ni wọ́n dé láti gbogbo bí tí wọ́n ti wà yẹn kán wá dé kán wá pé kánsẹ́lọ̀ àdúgbò kọ̀ọ̀kan l'Ógbómọ̀ṣọ́ àwọn fẹ́ rí wọ́n yẹn ní kánsẹ́lọ̀ ò tó gbẹ́ gọ́tà dépò bó ṣe bọ́ọ̀hù tó máa ń kúrọ́ fáwọn èèyàn pé ó fún wọn ní bọ́ọ̀hù ó fún wọn ní títì àwọn tí wọn bá mọ̀ ni wọn mọ̀ pé ààyè rẹ̀ wà limited nínú gọ́ọ̀mẹ̀ntì but ọgbọ́dọ̀ jẹ́ mouthpiece ẹni tí ó máa sọ ọ̀rọ̀ fáwọn èèyàn rẹ̀ pé àwọn èèyàn mi kí ni wọ́n láìkẹ̀ tí ó máa sọ fún mẹ́mbà tí ó máa sọ fún ìjókòó wọn ní local government meeting tán bá ń ṣe tí ó máa kọrin kíkan sí wọn létí tí wọ́n fi jẹ́ tán bá wá dé tẹ́wàá gan pàtó kẹ́ wọn ò tí ì dìbò tí wọ́n fi mọ ẹ̀pọ̀ wọn ní honourable ọ̀pọ̀lọpọ̀ ló gbowó òṣèlú tó yẹ pé constituency allowance lókè kìí ṣe látòní lọ látòní kọ́ látẹ̀yìnwá láti 1979 gbogbo àwọn tẹ́tí lọ fún rep tẹ́tí lọ sí senate tó jọ wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn constituency allowance wọn náà fi ń ṣó wípé nǹkan làwọn nínú ìlú constituency allowance owó tán fún wọn pé ẹ lọ rèé fi ṣe nǹkan nílùú. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ gbogbo àwọn tẹ́tí ṣòṣèlú wa lọ láti ìgbà tẹ́tí ń bá bọ̀ tó fi wá dì sí níbo lọ́fíìsì ọ̀kọ̀ọ̀kan nínú wọn wà téèyàn lè sáré wọ̀ lọ́sàn-án gan wípé mo mú petition yìí wá àbí mo mú nǹkan kan tí ń dà wá láàmú ládùúgbò wa mo fẹ́ kẹ́ bá a sọ̀rọ̀ lórí rẹ̀ tó bá di lọ́la mú bọ̀ wá bá ọ̀gá tàbí tí wọ́n lè pè báyìí pé ọ̀gá ìwé kan wà lórí tébù fún yín ní ìsìn àwọn èèyàn wa ni wọ́n mọ̀rọ̀ wa nǹkan tán wá ní òkè bá ń gbé fóònù fún wọn kí n bá wọn sọ̀rọ̀. Ìjókòó mélòó náà jọ ń ṣe pẹ̀lú àwọn aráàlú bí èyí tí kábíyèsí ń ṣe fún wa lọ́wọ́lọ́wọ́ bá ṣe wáyé kí ló lè mú wa láti fi ká mọ́kùn wọn lọ́wọ́. Kábíyèsí wá rí àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó wà nínú kíní yìí bó ṣe ń lọ wọ́n wá dìde wọ́n sọ ẹgbọ́ bọ́bá
bá jẹ́ pé kíní ìbẹ́ ṣe mọ́ bá lọ ní ẹ jẹ́ ká túlé ká. Èmi personally ẹ lọ rí èwo lórí Ìmọ́lẹ̀ online TV láàrin kò sí gáàpù nínú rẹ̀ láàrin ijọ́ méjì àwọn parapọ̀ suspend ara wọn àwọn kan debunk ẹ̀ bó ṣe ń post àwọn tán suspend ara wọn jọ́ kejì náà ni mo tún post àwọn tán debunk ẹ̀ láàrin ìlú kan náà tí kò sì sí nǹkan kan tí wọ́n ṣe ní nǹkan ìlọsíwájú fóòlù táwọn fi ọ̀rọ̀ tí wọ́n tán fi ń cause enmity láàrin àtàn fi ń kọ́ gbọ́n fi ń dá ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ́kù kalẹ̀ láàrin ara wa. Ṣérú bẹ̀lú ẹ ká bá ẹni tó lóun wà àlàáfíà fúlù òun wà àlàáfíà fúlù Ògbómọ̀ṣọ́ nìyẹn o. Ṣérú rẹ̀ ló yẹ ká bá aṣíwájú àdúgbò òbí kan ká tó wá pé kí n ṣàdúgbò lásán lódìdí community ìlú. Ṣérú rẹ̀ ló yẹ ká bárú wọn láti pé kan sọ pé wọ́n túlé ká o ẹ jẹ́ ká lọ rí ṣe sùúrù lẹ́yìn ìgbà tí ó bá dìgbà báyìí wọn ò sì túlé ká kíkà bèrè pé wọn káwọ́ sókè òtòrí náà ẹnìkan kan gbọ́dọ̀ ṣe ká parapọ̀ sì ń jẹ́ parapọ̀ ṣùgbọ́n atúlé ká àwọn lágbájá báyìí ẹ kó wọn jọ àwọn tán sì kó jọ yìí àwọn tán ti wà nínú ẹgbẹ́ náà ní tipẹ́ tó yẹ pé wọ́n di ipò kan sí kejì mú láti ibi tí wọ́n wà ọdún mélòó làní kábíyèsí ṣe l'Amẹ́ríkà ṣé gbogbo àwọn tán ni wọ́n fi jẹ working committee àbí kíní kan caretaker committee fún parapọ̀ yìí ṣé gbogbo wọn náà mọ̀ wọn láti Amẹ́ríkà àbí gbogbo wọn náà jọ mẹ́kọ́ làbí tán bá wò gbogbo wọn tán bá wá sí Nàìjíríà gbogbo wọn náà jọ pòyọ̀ ilé ara wọn tán jọ rí kábíyèsí ni. Kí ló dé tá kí n jẹ́ kọ́pọlọ akóṣiṣẹ́ fún wa pé gbogbo ìgbà lọ́pọlọ á fi wà lójú oorun? Kí ló dé tá fi jẹ́ kọ́pọlọ akọ́mọ wà lójú oorun tó wáyé pé tàbá ti wá jẹ́ àwọn ṣèrànràn torí pé we are not bringing right. A ò fọpọlọwọ ro nǹkan gidi sùn torí gbà mí tí èèyàn bá rò sùn ni ó jáde fún ẹ̀ nínú àlá yóò wá jẹ́ continuation tó bá wá jẹ́ àforíbalẹ̀ bá ìdí mò ń ro kọ́ ìní ó dàbí ẹgbọ́n fi àpẹẹrẹ nǹkan báyìí hàn mí tó ń bá fẹ́ ṣe nǹkan báyìí because it comes into the brain. Transit ni ó wà lórí ìrìn ni yóò padà bọ́ bá ti ń súnmọ́ ẹ padà síbẹ̀ tó bá rò kàn yìí bọ́ ọ bá gbéyàwó ìyàwó tó ń wò níwòkú lọ́sàn-án gan bọ́ ọ bá sùn rẹ́gbẹ́ ló ronú sùn ọmọ bá sùn lójú ran ayé kọ́ ní iṣẹ́ ìwọ ló ń ṣe rẹ̀. Tó bá gbọ́mọ ọlọ́mọ sùn nínú ọkàn rẹ tó ti gbọ́mọ ọlọ́mọ tó bọ́ọ̀lẹ̀ ó lọ́sàn-án gan pẹ̀lú ojú tó bá sùn ọ bọ́ọ̀lẹ̀ pátápátá lójú oorun bí ó ṣẹlẹ̀ nígbà náà yóò padà ṣẹlẹ̀ yóò wá di fìtínà fún ọ wá máa lé kiri lágbájá mi ò lè sùn mo bá ti sùn báyìí aláàrẹ ni mò ń lá torí pé bí tó program ọkàn rẹ àti ọpọlọ rẹ sí ni ó ti mọ̀ pé tó ń fẹ́ nìyẹn ibẹ̀ ni ó program yẹn lọ. Kí ló dé tọpọlọ tí wá fi wá sùn lọ bí ò rí tí ń retí kan gbé òun sórí iná kan yọ òun tàbí núùrùn wọ́n wá ní kálọ̀rì ìsinmi ẹ wá ń wò wàláì rẹ́jẹ́jẹ́ tí ń ṣẹlẹ̀ sí wa l'Ógbómọ̀ṣọ́ wàláì tàláì ẹ̀rí pọ́pọ̀lọpọ̀ nínú àwọn tán ń ṣe gbùrùgbùrù tán rẹ́ Ògbómọ̀ṣọ́ jẹ tẹ bá wò wọn dáadáa ẹ̀rí pé àwọn tán jáde ni wàláì ní sọ̀rọ̀ àwàdà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tààlà wà nílé wàláì tàláì tí máwọn tán mọ̀ sọ káwọn káwọn wọ́n daft tí wọ́n náà bá wà náà tán bá daft tó gbé lọ́ba ní kàbú ẹ̀ but I'm not referring to you but tó bá wá wò pé tí mo sọ yìí ó bá bá ẹ lára mu adé pé you are daft. A ò kí ń rorí wò ní tó bá ti bọ́ sí wa lẹ́nu bá ti bọ́ sí wa lọ́kàn iná lákàn dédé sọ ẹwọ́rù nǹkan tó lúgbọ́n tó ń sọ. How many years have you been there? Àsọba ọdún kèló nìyí bọ́ọ̀hó mélòó náà ti gbẹ́ pẹ̀lú orúkọ rẹ lẹ́yìn wípé kẹ́ẹ̀mọ́ talẹ̀ kẹ́ẹ̀mọ́ gbalẹ̀. And you are still proud to say it níbi tẹ́gbẹ́ tí jókòó pé ẹ̀ ń ṣẹjọ́ pẹ̀lú àwọn ọmọ ìlú kódà ẹnìkan ń bẹ láti mọ́lé ní ìsinmi kirikiri ọba ìlú nìyẹn ó ti lọ rí tí ọmọ ìlú rẹ̀ mọ́lé lórí ilẹ̀ bàbá wọn. Ọba ìlú nìyẹn o proudly
ń fèsì kámẹ́rà láti mọ sọ pé lórí ọ̀rọ̀ báyìí tá à ń sọ pé lórí ilẹ̀ báyìí tá à ń fà lórí ilẹ̀ báyìí tá à ń fà lórí ilẹ̀ báyìí ọba ń fa ọ̀rọ̀ ọlẹ̀ ó dẹ̀ ń jáde nígbà lórí ilẹ̀ báyìí tá à ń fà lórí ilẹ̀ báyìí tá à ń fà nígbà tá à ń fà yà wá lọ sí kóòtù kódà wà láti mẹ́lẹ́ ní ìsìn ẹni tá a bá ní kọ́ gba nílẹ̀ ìtàn ó lẹ́rù pé ṣe sílẹ̀ fún àwọn ẹbí tẹ ní kí bàbá wọn lọ rí sun àtìmọ́lé yìí tẹ̀ ń bá kálẹ̀ káàkiri ṣe wájú ìjókòó àlàáfíà fúnra yín nínú igbọ́n náà ká tó wá pé gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ pé wá sọ pé èèyàn wá dáadáa fún ìlú Ògbómọ̀ṣọ́ ẹ wọ́ dáadáa fún Ògbómọ̀ṣọ́ o pàtàkì jùlọ àwọn parapọ̀ àwa la níra wa a ò níbì kan léra wa sí báyìí yóò kó ti ṣe rí ẹlẹ́nu rúrùn òun ló ní àmú ìyá ẹ̀ ẹ jẹ́ ṣàtúnṣe láàrin ara wa àwọn Haúsá náà máa ń pa òwe kan ní sauke njara ko kuma sauke mu gyara ba sauke mu raba bane sọ ẹrù rẹ̀ yìí kalẹ̀ kó tún ṣe tàbí sọ ẹrù rẹ̀ yìí kalẹ̀ ká bọ́ tuntun bá tí mi ò ní kọ́ sọ kalẹ̀ kájọ pín ló lè fẹ́ fàjà tó bá pẹ́ tòótọ́ lẹ̀ bá ń ṣe èmi personally máa ń gbé ṣe bọ́lọ̀ ti yọ mí kó ẹ wo àwọn kúkú ṣe ẹ̀kúkú mọ̀ fún wa àwọn tán fi síbẹ̀ ẹ jẹ́ ká wò bí wọ́n ti ṣe ṣe Olúgbọ́n mo fẹ́ kẹ́ gbé bọ́ọ̀hù mẹ́ta jáde torúkọ yín tán fi ṣe nínú àwọn ọ̀rẹ́ tẹ́ ní lórí pé kèé sówó yín lẹ́ fi ṣe bàbá wọn òun mọ gẹ́gẹ́ gbogbo ara bàbá yẹn látòkè sílẹ̀ dé gbogbo àtẹ́lẹsẹ̀ bàbá kò sí ti ń jẹ irọ́ lára rẹ̀ ẹ̀tànjẹ ni bàbá yẹn kọ̀ bàbá ní a ó polongo fáwọn tá a mọ̀ láti pé kí wọ́n bá wa ṣe bọ́ọ̀wù káàkiri fáwọn èèyàn wa aside from èyí tó sọ láàrin wọn pẹ̀lú president ṣé wọ́n bá ọ̀rọ̀ ara wọn lọ wọ́n gbé máa ń rí pé ẹ̀yà fọ́tò pẹ̀lú Tinubu ní bọ́ bá jẹ́ pé bẹ́ẹ̀ ni nítòótọ́ ẹ̀yà fọ́tò pẹ̀lú Tinubu ṣé ẹ sọ nǹkan tẹ́ ẹ jọ sọ pẹ̀lú Tinubu transparency tẹ́ ẹ sọ jáde pé nǹkan tó torí kún fún títorí rẹ̀ lọ́nìí yìí kábíyèsí òbí gbogbo gbàgbàgbà kankan wípé thank you very much Mr. President ẹ kú palẹ̀ mọ́ 2027 abẹ́ṣe nǹkan báyìí fún ìlú ó dìbò fún yín kó sọ̀rọ̀ politically ẹ wò ó tó gbé wa wá nìyí a sì fẹ́ kẹ́ ṣe nǹkan báyìí kẹ́ ṣe nǹkan báyìí kẹ́ ṣe nǹkan báyìí àwa náà wọ́n máa gbìyànjú láti máa ṣe nǹkan báyìí despite the fact pé kábíyèsí ní nínú ọkàn wọn pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn iṣẹ́ yẹn àwọn ọmọ tari àwọn èèyàn wọn láti pé ká máa ṣe kán gbé lágbájá kó ṣe kán pé làkásìgbè kán fi tàmọ̀dò kó ṣe ẹni bílẹ̀ yín kí ní burúkú ìtẹ́ ìbáṣepẹ́ ni bí nìyí ẹ woru program sí kábíyèsí sọ pé a fẹ́ ṣe báyìí tí wọ́n sì gbẹ́sẹ̀ lé tí wọ́n gbẹ́sẹ̀ kù lẹ́nu ìgbà tí wọ́n dé yìí kó wá jẹ́ pé káwá máa bá yín níbi ọ̀tẹ̀ wípé a ò ní gbà bí ó bá lọ kọ́ lọ bí ó bá bàjẹ́ kó bàjẹ́ nǹkan tí yín ní ó bàjẹ́ nǹkan tí kábíyèsí bá ṣe ò ní bàjẹ́ nǹkan tí tí yín ní ó bàjẹ́ tí kábíyèsí kò ní bàjẹ́ Olúgbọ́n wọn tí ìbá yín tẹsẹ̀ bọ́ ni táwọn tó ní bá tẹsẹ̀ bọ́ tó bá pariwo jáde wọ́n gbé yín kúrò ń bẹ̀ yẹn I'm serious wọ́n gbé yín kúrò níbẹ̀ yẹn torí pé kò síbi tó gbé ti kàn yín ọmọ ní obìnrin ọmọ ní tobìnrin pàápàá torí ìyá tó bí ìyá Olúgbọ́n ìlọmọ inú ilé ó sì ti lọ rèé lọ́kọ lẹ́yìn ìgbà tó lọ rèé lọ́kọ lọ bímọ sọ̀rọ̀ ló wá bí ìyá Olúgbọ́n ti sìn ìyá Olúgbọ́n náà ti lọ rèé lọ́kọ ìlọ wá bí Olúgbọ́n ẹ wo sórí yẹn kó jìnnà látòrí ìyá ní línéèjì àti lè jọba níbẹ̀ yẹn ti kúrò lórí Olúgbọ́n ti sìn àyàfi tó bá jẹ́ kó bá ní òfin tó sọ pé ọmọ obìnrin máa jọba yes wọ́n kẹ́ra pẹ̀lú wọn nílé ọba lábẹ́ títọ̀rọ̀ títóbi yẹ́ ṣe tọkùnrin tí àwọn èèyàn bá bá yín tẹsẹ̀ bọ́ ẹ ó jò wá lẹ́sẹ̀kẹsẹ̀
I'm serious. But mo ní fídíò kan mo ṣe tán láti play rẹ̀ nísìn torí jọ́ tí mo ti rí fídíò yẹn mo ti fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ mo kàn ní pé we don't want to hit the politics láì pé ká lọ rí ṣe sùúrù lórí rẹ̀ ní òjì ká play fídíò yẹn tẹ́ ń jáde bọ̀ pẹ̀lẹ́ nìkan torí ẹ fẹ́ fi ṣàkóbá fún nítorí tẹ́ ń sọ̀rọ̀ nípa kábíyèsí ẹni hàn ara lè rẹ̀ ẹni bó ṣe ṣe ẹni kíni tẹ́ ń sọ̀rọ̀ which is wrong. àìfi ní pé ní àìfihàn pé yàn Olúgbọ́n ẹ dákun torí Ọlọ́run àwọn bá tìjà wá o gbogbo àwọn tẹ́lẹ̀ tó ń sọ̀rọ̀ ní ìsà àti bọ́dọ̀ àmì tó sọ̀rọ̀ síwájú tẹ́lẹ̀ brother Abdulaziz Mukadam Abdulaziz sàn ṣe fídíò sẹ́yìn èébú kọ́ o wọ́n fi wọ́n yín ni o láti pé kẹ́ ẹ sá fún nǹkan tí o lè dá wàhálà lẹ̀ Ànábì gan náà lòdì sẹ́ni tí ó dá fìtínà tó yẹ pé òun gangan fúnra rẹ̀ kò ní lè dúró tí kò lè gbé abẹ́yìn lórúkọ Ọlọ́run wa kẹ́ ló bá wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí tẹ́ bá fẹ́ dá sí lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́. bákan náà àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam pẹ̀lú ògo Ọlọ́run tọ́lọ́run bá fàyè gbà mí máa padà wá sọ̀rọ̀ lórí ọ̀tẹ̀ tá ń bá káàkiri lórí àbòsí tá ń bá kiri lórí ọ̀rọ̀ parapọ̀ Ògbómọ̀ṣọ́ tẹ́ pé a ò sí níbi dáadáa ibi ìbàjẹ́ là ń wà gẹ́gẹ́ bọ́n ti ṣe wí Kristẹni ní tí máa jẹ iná tí fi ń ṣe tí a mọ̀ wọn ò fi sọ̀tẹ̀ àwọn mùsùlùmí ò lè jókòó tì ní àwọn oníjókòó tẹ́lẹ̀bọ̀ àwọn oníjẹ́kòó tẹ́lẹ̀bọ̀ náà bá lọ ń gbà náà tí wọn fi jókòó tí wọn tán fi ń ṣe gbogbo tán fi ṣe tán fi ń yàn àwọn olóyè ọwọ́ àdìsí tó bá ti dé pé ńgbà wọn túlé kátà wọn fẹ́ jà tán fẹ́ bóbó mọ̀ sọ́jà ẹ̀yin náà wá ń tarí síwájú kẹ́ wá lọ àìmọ̀ iṣẹ́ ẹ̀kọ́ ọmọ orogun yín ní ló ń mú fẹ́ mú yín torí bomi gbóná àwọn tán ń rán yín sí kábíyèsí bí Kristẹni ni wọ́n ariwo tí gbogbo ayé ọmọ pa ní ìsìn náà ni pé mùsùlùmí ń dààmú kábíyèsí ṣé rọ́ wá ní àbí ẹ̀ kí ń ṣe mùsùlùmí ó wá jẹ́ pé tó ń fi dààmú Ògbómọ̀ṣọ́ tó ń fi dààmú kábíyèsí ẹ̀yin ni wọ́n wá rán níṣẹ́ a ó padà wá bá yín èèyàn wa ẹ bá sọ fún Olúgbọ́n ọmọ ìyá ọmọ bàbá ni wá gbogbo àjọ wọnú ara wa pẹ̀lú ara wọn torí tó bá yẹ pé ìdíwé tá a fi ń gbọ́rọ̀ Olúgbọ́n ṣe ti mọ́ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ẹgbẹ́ gbogbo tá a ti ṣe nípa Olúwo nǹkan kan táwọn jọ ń pòpọ̀ táwọn jọ ń kíra wa lẹ́sẹ̀ gidi kan yẹn abátijọ́ kíra wa lẹ́sẹ̀ gidi gan but ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tá a jọ ń gbó lágbórí pé kó Ògbómọ̀ṣọ́ mọ́ dàbí tá a mọ̀ wá lá àwọn ọmọ ọkọ igbọ́n ni wọ́n àwọn ọmọ ọkọ igbọ́n wà lá àwọn ọmọ ọkọ gidi ní tí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ń bá wọn nínú jẹ́ gidi gan pẹ̀lú bí táwọn jọ àkọ́wá tó wá bọ́ wọn pé àwa làwọn sí pé àwọn yẹ̀yẹ̀ igbọ́n a sì ń respect àpèrè yẹn but not the person on it lópin ìgbà tó wá pé ọba ti dóńdó wípé òun náà fẹ́ mọ ẹ̀yà àpèrè lọ́dọ̀ wa akànfẹ́ lè fi sọ fún Olúgbọ́n ẹ kí ọmọ yín bá sọ ẹ mọ̀ bá dá sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ parapọ̀ wọ́n ti tú wọn ká wọ́n tú wọn ká tó bá wá lọ sí court tẹ́ bá wá mọ̀ pé ẹ fẹ́ jẹ́ bí principal witness ẹ wá lè jáde ńgbà náà ayé òfin wá mọ̀ yín nínú pàṣẹjẹ́ Ọlọ́run ní bá Ògbómọ̀ṣọ́ jẹ́ Ògbómọ̀ṣọ́ àti gbogbo àgbègbè rẹ̀ Ọlọ́run bá kò ní ìbàjẹ́ gbogbo gbèríkè yòókù tó wà lábẹ́ Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá yóò gbé ọwọ́ tí iná sókè torí lílọ sókè ọwọ́ yín tó bá lọ sókè iná ní ọmọ jẹ́ àlàáfíà fún gbogbo àwọn ọmọ tó jọ Ògbómọ̀ṣọ́ tó wà lẹ́yìn òdì Ọlọ́run ní bàǹkan wa jẹ́ ẹ̀yin tí wọ́n rán níṣẹ́ wípé kẹ́ lọ rí mọ́ kọlu kábíyèsí ẹ̀yin náà fẹ́ lò lábẹ́ mọ́ ṣe da orúkọ rẹ̀ tí jẹ́ mọ́ ṣe da parapọ̀ òru tí wọn ò ní accountability kankan wọ́n á jẹ́ pé ẹ̀yin ni wọ́n sọ pé kẹ́ wá lọ rí ìforíkọ àjọkò pàdé nínú fídíò mi kan fẹ́ ṣe ó dìgbà míì náà.